ọ̀rọ̀ tí agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ọ̀rọ̀ tí bàbá náà sọ ó mà ti di wàhálà, ó ti di ariwo gidigidi báyìí o, ó sì ti di nǹkan tí àwọn èèyàn tó ń fà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni gba ẹgbẹ́ ọtí, bó tilẹ̀ jẹ́ pé bàbá náà ó ti lọ ṣàtúnṣe sí àìṣe tó ṣe, ó ti lọ pa ọ̀rọ̀ tó kọrẹ́, ṣùgbọ́n títí dásìkò ìdọ̀rọ̀ náà sì ń já ìrìnrìn. Bẹ́ẹ̀ la gbọ́ pé nígbà tí ọ̀rọ̀ náà tó dé tí gbọ́ olórí oko káfàtà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọn nínú bàbá náà fúnlẹ̀ kò dùn sí àṣẹ ńlá tí Báyọ̀ Ọ̀nànúgà tó lọ ṣe tó ti di ariwo náà. Ǹjẹ́ àṣìṣe wo ni olóyè Báyọ̀ Ọ̀nànúgà ṣe wo ló ṣe ètò di ariwo ńlá tó fi di pé nínú Tinubu náà dùn sí i? Ó mà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò tí ààrẹ Buhari ìyẹn ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó kú. Ẹ sì rántí pé ọjọ́ 13 nínú oṣù keje ọdún tí a wà yìí ìyẹn the 13th of July 2025 tó jọjọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà yìí ní ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ló kú sí ilé ìwòsàn kan ní ìlú London lórílẹ̀‐èdè United Kingdom lẹ́nu ọdún 82 years, tó sì jẹ́ pé ọjọ́ kẹta tó kú ìyẹn ọjọ́ ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí iná gbé òkú ẹ̀ wọ ilé. Bẹ́ẹ̀ ni wọ́n sìnkú ẹ̀ lẹ́yìn tákìrìn sí lára tán nílànà ẹ̀sìn Islam. Iná sìnkú ẹ̀ sínú ilé ẹ̀ tó wà lẹ́yìn ìlú Dàrúwà ní ìpínlẹ̀ Katsina. Ṣá o, lásìkò tí Buhari kú lọ́jọ́ kejì táwọn èèyàn sì ń ṣe ìdárò gidigidi tó sì ń ṣe àwọn èèyàn ní ìmọ̀ ìpè bóò ni Buhari ṣe lè kú, òun ni Báyọ̀ Ọ̀nànúgà náà lọ́kọ̀ tó di wàhálà sílẹ̀. Ọkùnrin kan tó náà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ alátìlẹyìn ńlá fún Tinubu ìyẹn ọ̀gbẹ́ni Ayékòótọ́ iná náà lọ kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára X tó ń jẹ́ Twitter tẹ́lẹ̀, nígbà tó ti gbé fídíò bítíbitì èrò tó wà lẹ́yìn Buhari lásìkò kan tó lọ polongo ìdìbò lọ́dún 2015 ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ni ọkùnrin náà ló sì kọ ọ̀rọ̀ sábẹ́ pé káwọn iye èrò tó wà lẹ́yìn Buhari àti pé ilẹ̀ Haúsá nìkan kọ́ náà ti fẹ́ràn Buhari, ilẹ̀ Haúsá nìkan kọ́ ló ti lérò lẹ́yìn, ó lérò lẹ́yìn ní ilẹ̀ Yorùbá lọ́dọ̀ tiwa náà àti káàkiri Nàìjíríà. Àsìkò yìí ni Báyọ̀ Ọ̀nànúgà wà lọ́kọ̀ ọ̀rọ̀ sí abẹ́ ọ̀rọ̀ Ayékòótọ́, ó lọ kọ síbẹ̀ pé bí fídíò tó gbé síta náà ó ló dáa tó tètè gbé síta lásìkò yìí nítorí pé àwọn ọmọlẹ́yìn Buhari kan pàápàá akọ̀wé ìjọba àpapọ̀ àná lórílẹ̀‐èdè yìí Boss Mustapha kan sọ pé Tinubu nǹkan ló sọ Buhari ọ̀gá àwọn di ààrẹ lọ́dún 2015. wọn ni ẹ ti máa ń níbò mílíọ̀nù méjìlá tẹ́lẹ̀ kó tó pàdé Tinubu, tí Báyọ̀ Ọ̀nànúgà sì ń béèrè pé ṣé ìbò àwọn Haúsá nìkan náà ló wà níbi ìpolongo fídíò tí Ayékòótọ́ gbé síta ẹ̀ tó sì rí èyí ó fi hàn wọ́n pé Buhari nìkan kọ́ ló sọ ẹ̀ di ààrẹ bí kò ṣe pé àwọn kan ló ràn án lọ́wọ́. ọ̀rọ̀ nílà di wàhálà tó di ìbínú táwọn èèyàn sọ̀rọ̀ sí Ọ̀nànúgà pé lásìkò tí wọ́n sì ń ṣèdárò Buhari tí wọ́n àti ẹ̀ tí gbókù ẹ̀ wá iná sì ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú tó fẹ́ máa yẹ̀yẹ́ ẹ̀ báyìí. ọ̀rọ̀ ìlú màdí ariwo tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi sáré lọ pa ọ̀rọ̀ náà rẹ́. tẹlifíṣàn Yorùbá tó tọgbọ pé nígbà tán mú ọ̀rọ̀ náà tó dé ti gbọ́ Tinubu wọn ni inú ẹ̀ ò dùn sí i, ṣùgbọ́n tó ti foríjì Báyọ̀ nígbà tí bàbá náà tó ti sáré lọ pa ọ̀rọ̀ tó kọ sórí ẹ̀rọ ayélujára ọ̀hún rẹ́. ṣùgbọ́n ọ̀kan lára àwọn agbẹnusọ Àtíkù ọ̀gbẹ́ni Frank Shaibu ó ní bí Tinubu àmọ́ sọ̀rọ̀ tí Báyọ̀ Ọ̀nànúgà kọ ó lọ́rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ kékeré lásìkò tí wọ́n ṣọ̀fọ̀ Buhari ní lọ kọlu nǹkan bẹ́ẹ̀. ó ní àfi dandan kí ó fìyà jẹ Báyọ̀ Ọ̀nànúgà, ó ní èyí ó fi jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kò mọ ohunkóhun nípa nǹkan tí Báyọ̀ Ọ̀nànúgà tó lọ ṣe.